ìbà akọ́dá ìbà aṣẹ̀dá ṣé bọ́lọ́run alágbára la ṣẹ̀dá gbogbo wa ogun ọ̀run àpèjúbà ó kì bàṣẹ lẹ́yìn rẹ ìwọ náà tún ni bàbá lẹ́yìn rẹ ìwọ náà tún ni ọba tí kò ní níwájú tí kò ní lẹ́yìn ayé faratì ó dúró kò faratì kankan lẹ́yìn rẹ o ọlọ́run ìwọ ló tún kù o olódùmarè o olúwa ni olùṣọ́ àgùntàn mi èmi kì yóò ṣaláìní ọmọ mi dòbó lẹ́nu pápá oko tútù ọmọ mi lọ sí àwọn mi dídákẹ́ rọ́rọ́ tu ọkàn mi lára ọmọ mi lọ sípa ọ̀nà òdodo rẹ̀ nítorí orúkọ rẹ̀ nítòótọ́ bẹ́ẹ̀ mi tilẹ̀ rìn láàrin àfonífojì òjìji ikú èmi kì yóò bẹ̀rù ibi kankan nítorí tí ìwọ olódùmarè wà pẹ̀lú èmi àdìtú ọ̀rọ̀ olódùmarè ògo rẹ̀ àti ọ̀pá rẹ̀ wọ́n ń tù mí nínú ìwọ tẹ́ tábìlì ó jẹ sílẹ̀ níwájú mi níṣejú àwọn ọ̀tá tèmi gbogbo ìwọ dà òróró lé mi ní orí o aago mi sì kún àkúnwọ́ sílẹ̀ nítòótọ́ ire àti àánú báyìí ní ọmọ tọ̀ mí lẹ́yìn títí ọjọ́ ayé tèmi gbogbo èmi ó sì máa gbélé olúwa láyé àti láéláé àmín ìbàrẹ olódùmarè lẹ́ẹ̀kan sí lẹ́yìn olódùmarè o kọ̀ṣẹ́ lómi olódùmarè náà lọ́ba tó tún kú o ẹ ń bá ní òṣó olódùmarè ẹ dákun ẹ bá ń sọ fún onítọ̀hún ẹni mo ló ti pàdánù ọpọlọ ní o mo ló jábọ́ lórí ọ̀kadà kọ́ńtà tiẹ̀ ti yẹ̀ nígbà tó forí gbálẹ̀ ẹ ń bá sọ pé òṣó olódùmarè ọ ti ṣálárò bẹ́ẹ̀ ni o olódùmarè ń bẹ ìyẹn náà sì wá o tó olódùmarè ọba ní àwọn kan tó gbélé ayé lé lọ́wọ́ olódùmarè ń lọ fi dá wa tán ó wá dá àwọn kan pé kí wọ́n máa ń ṣo lórí wa ìdínú tó fi jẹ́ wípé kò síbi tẹ́ ẹ bá dé nílé ayé yìí ẹ bá a darí bẹ̀ ẹ bá kábíyèsí gẹ́gẹ́ bí olórí ìlú láàrin àwọn ẹranko gan o wọ́n lọ́ba o bẹ́ẹ̀ ni kódà wọ́n tún níjòyè mélòó wá ní tàwa darí orin iṣẹ́ owó olódùmarè ọyẹ gbàpò tí yẹn wá nǹkan fìdílé kámọ́dé ìnà pẹnu ò ní pẹ́ lórí ètò eléyìí ètò tí mo fẹ́ ṣe lásìkò yìí ọ̀nà ni mo pè ní ìlú àgọ́ṣàṣà apá kẹrin àti ṣapá kìíní apá kejì apá kẹta ti kọjá lọ apá kẹrin la wà yìí olódùmarè ọba ò kò sì ní padà lẹ́yìn mi àdìtú ọ̀rọ̀ olódùmarè èmi tí mo bẹ̀rẹ̀ ètò yìí náà ni wọ́n ṣe parí ẹ̀ kí n tó bọ́ sí ìlú bòmíì tàbí lápá bòmíì nílẹ̀ yorùbá káàárọ̀ àjíbí ẹ̀yin olólùfẹ́ mi mo ní kẹ́ wá nǹkan fìdílé torí ẹ̀yin lẹ́ni tí n bá ti dé lẹ́ẹ̀kan tí mo ti pè yín lẹ́ẹ̀kan ọ̀hún ẹ sì máa jẹ́ mi gbèjègbèjọ mo wá pè yín báyìí n ò pè yín fúnkú wọn ò sì pè yín fárùn ìpè ayé ni kẹ́ ẹ mọ́ bá wọn jẹ́ ẹ mọ́ bá wọn jẹ́ pé ìtọ̀run ẹ̀yin olólùfẹ́ mi àdìtú ọ̀rọ̀ olódùmarè ọ̀yá o ẹ sáré tètè kẹ́ wá jẹ́ mi ní ihò tèmi mo ti dé sí yín lọ́rùn nù ni. inú ilé tẹ́ tí ń gbọ́ mi yìí ọ̀dẹ yín ọ̀ní ńlá ná baálé léyìí ọ̀ní bá wọn kúkú òjijì ìyáálé léyìí ọ̀sìn ní bá wọn kánjú gbọ̀run alákejì lọ láṣẹ Èdùmàrè ọmọ gbéné sínú léyìí àṣà ayé ìrèrè ayé kò ní gbé wọn lọ o ọ̀rọ̀ yín ọ̀wá ní dàbejò tó kọjá lórí àpáta tá a sì rí pa ẹ̀ nílé ayé tá a wà yìí. ìlú àgọ́ṣàṣà mo kí ọmọdé o mo kọ́kùnrin mo kóbìnrin mo kó nílé mo kálejò mo kí ìyáálé léyìí mo kóyúnú mo ká ṣẹ̀ṣẹ̀ ìdí gbogbo ẹ̀yin àlejò tí ń bẹ lágọ̀ọ́ṣàṣà mo kí gbogbo yín pátápátá o ẹ kú bẹ́lẹ́dùmarè ti pé ó rí gbogbo ẹ̀yin ọmọlẹ̀ Yorùbá káàárọ̀ àjíbí gbogbo ibikíbi tẹ́ bá wà lórílẹ̀‐èdè àgbáyé pátápátá mo kí gbogbo yín o ẹ káàárọ̀ o ẹ káàsán ẹ sì kú ajálẹ̀ gbogbo ibi tí kíkì mi bá ti bá yín àti àsìkò tẹ́ bá wà lápá ibi tẹ́ wà níbẹ̀ ń gbogbo ẹ̀yin ará àgọ́ṣàṣà pátápátá ń ò lólódì ẹnìkankan o mo kí gbogbo yín pátápátá kí n bẹ̀rẹ̀ látòrí ọba aládé kábíyèsí o mo ṣí fìlà forí adé n ò jẹ́ rórí adé fìn arọ́ba fìn lọ bá ń pa kábíyèsí His Royal Majesty ọba àṣìṣì Táíwò tí ń bẹ lágọ̀ọ́ṣàṣà mo kí yín o ó kọlà àpọ̀ba aládé gbogbo ẹ̀yin ìjòyè ẹ̀yin olóyè ìlú pátápátá lọ́tún lósì níwájú àti lẹ́yìn mo kí gbogbo yín pátápátá gbogbo ẹ̀yin bàbá ìlú ẹ̀yin ọ̀gá ìlú ẹ̀yin ọ̀dọ́ ìlú ẹ̀yin ọmọdé ìlú gbogbo ẹ̀yin tẹ́ ń jẹ́ ìlú tẹ́ ẹ sì wà lágọ̀ọ́ṣàṣà àbí ẹ̀yin tẹ́ ẹ sí nílé
tó jẹ́ pé ẹ ṣiṣẹ́ lọ ẹ̀yin odi láṣẹ Èdùmàrè ẹ kó èrè oko délé. Mo kí gbogbo ọmọ ìlú Àgọ́-Ṣàṣà pátápátá, n ò lólódì ẹnìkankan o, gbogbo yín mo kí ẹ̀yin láṣẹ Èdùmàrè. Àní rógun wàhálà, àní rógun ìdààmú. Bẹ́ẹ̀ ṣe mọ̀ lórí ètò tí mò ń ṣe yìí lórí àpèrè ọba aládé, kì í ṣàgọ́-Ṣàṣà nìkan mò ń ṣe fún, mò ń ṣe fún gbogbo ilẹ̀ Yorùbá káàárọ̀ àjíbí ní káfàṣà. Ọkàn jẹ́ pé orí Àgọ́-Ṣàṣà la wà lọ́wọ́ báyìí ni. Mo sì ti ṣètò lórí Àgọ́-Ṣàṣà gbà kan tẹ́lẹ̀, àmọ́ gbogbo ètò tí mo ṣe gbà náà ẹ dákun ẹja fi ṣẹ́gbẹ́ kan, torí ètò gbà náà yàtọ̀ sí ti ìsìn. Àmọ́ bàbá ń tẹ ọ̀rọ̀ náà, bàbá tẹ̀ débì kan, torí ìgbín tiwa gbọ́dọ̀ tẹnu mọ́gi kó gùn ni. Bólódùmarè bàbá ti fún wa láṣẹ, ó tún fẹ́yìn àgbààgbà kan náà láṣẹ nílùú Àgọ́-Ṣàṣà láti fojú sùnùkùn wo ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí, torí kíkan èé dágbó ṣe ẹnìkan èé dá ṣe. Ọmọdé làwa, ó sì ní ọ̀nà tí ọmọ náà fi ń gbà bá àwọn òbí ẹ̀ sọ̀rọ̀ àbáwọn tó bá jù lọ. Nítorí ẹ̀yin àgbàlagbà lẹ sọ pé ọmọdé gbọ́n àgbà gbọ́n la fi dálẹ̀ Ifẹ̀, kìí ṣe ilẹ̀ Ifẹ̀ nìkan o, ilẹ̀ Yorùbá ni. Bẹ́ẹ̀ ni ó sì ní tẹ́ ẹ rí tẹ́ ẹ fi sọ bẹ́ẹ̀. Àmọ́ àwa ó tún ní àwọn ọ̀nà kan táwa ó tún fi gbà bá ẹ̀yin àgbààgbà sọ̀rọ̀ pé ẹ dákun ẹ̀yin àgbààgbà o, ẹ má jẹ́ kí níyọ̀ dàrú tán, ẹ má da ìlú rú mọ́ wa lórí tán kẹ́ ẹ wá lọ tán kí wàhálà náà wá wà láàrin àwa ọ̀dọ́ káwa máa bára wa jà. Ìjà tí ń ṣẹlẹ̀ nílùú Àgọ́-Ṣàṣà ńgbà táwa gbé ètò tiwa délùú Àgọ́-Ṣàṣà, àwọn nǹkan tá a bá lẹ̀ àdúpẹ́ lọ́wọ́ Olódùmarè pọ̀ ti yanjú ní ká pé tíntín báyìí náà ló kù yóò sì yanjú láṣẹ Èdùmàrè. Àmọ́ ẹ má jẹ́ ń tàn yín, ní tí ń ṣẹlẹ̀ l'Àgọ́-Ṣàṣà báyìí bí ó bá yanjú tán yóò wá lọ́tọ̀dọ̀ ẹ̀yin àgbàlagbà tọ́jọ́ orí yín ti ń kọjá pé èèyàn ń kọjá láti 40 years látọ̀dọ̀ gan ni ká pé títí dórí ẹ̀yin àgbààgbà ọ̀hún. Torí pé kò sí nǹkan tí ń ṣẹlẹ̀ nílé ayé tá a wà yìí tí ò ní padà dìtàn. Gbogbo ohun tí kò wá ṣe nílé ayé àwa gangan fúnra wa á padà dìtàn. Bá a bá lọ tán wọ́n sọ̀tàn wa, ìtàn wo lẹ fẹ́ kí wọ́n sọ lórí yín ẹ̀yin àgbààgbà ló Àgọ́-Ṣàṣà? Lórí ọ̀rọ̀ lọ́balọ́ba ká mọ́ ti sọ̀rọ̀ òṣèlú, bọ́rọ̀ òṣèlú ọba wọ̀ aṣọ. Ṣé gbàgbé pé mo ní kì í fi àwa lẹ́nu láti dákọ nǹkan tá a bá fẹ́ pè, tó Olódùmarè ọba ni ó sọ pé ó yá pé. Báwa bá wá pè, béèyàn kan bá wá sọ pé a pè dáadáa, Olódùmarè ọba ó kú ó sì kú onítọ̀hún. Àmọ́ àìdédé pé nǹkan jáde, ẹ̀kọ́ ni ó fojú mímu hàn pé ó yá pé. Àwa ó sì pé pẹ̀lú àwọn evidences bí àṣà àwọn ilé ìbò evidence. A pè pẹ̀lú ẹ̀rí máa jẹ́ mi ìṣó. Ìdínú bí àṣà àwọn ilé ìbò tí rẹ́kọ̀dù fi máa ń wà. Bẹ́ẹ̀ ni mo kí gbogbo yín lẹ́ẹ̀kan sí. Ẹ wò mí dára kẹ́ ẹ tún mi wò mí àdìtú ọ̀rọ̀ Olódùmarè. Èèyàn ń fọ̀rọ̀ ṣé mi lọ́wọ́ kí n gbé síta bí wọn bá ní gbé síta. Bí wọ́n bá ní gbé síta wọ́n sì gbé síta lẹ́yẹ ọ̀ṣọ́ka. Èmi èé dalẹ̀ o. Bẹ́ẹ̀ ni ẹ wò mí dára kẹ́ ẹ tún mi wò. N ò lè sọ̀rọ̀ fún mi kẹ́ ẹ gbọ́ níta láyé torí journalist gidi ni mí. Bí n bá fẹ́ fi ṣètò yóò ní ọ̀nà tí wọ́n fi gbà ṣètò tàlàáfíà ó ṣe padà jọba. Àlàáfíà lèmi fẹ́ kó jọba l'Àgọ́-Ṣàṣà. Gbogbo wa la mọ̀ pé lórí ọ̀rọ̀ lọ́balọ́ba ẹjẹ́ á ṣe àlọ síbi tá a bá wá ká mọ̀mọ́ yabò míì kiri. Lórí ọ̀rọ̀ lọ́balọ́ba la bá wá sí ìlú Àgọ́-Ṣàṣà. Mo ti kí gbogbo yín pátápátá, ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi. Mo kí yín, ẹ̀yin ọlọ́ṣun, gbogbo ẹ̀yin olóòṣà pátápátá tí ń bẹ l'Àgọ́-Ṣàṣà, ẹ̀yin elégún, gbogbo ẹ̀yin olórò, ọmọ orò náà dá, ọmọ orò náà ré, ọmọ orò làwa náà, ọmọ Ọ̀ṣun sì ni wá nílé bàbá tó bí mi lọ́mọ. Mo kí gbogbo yín o, n ò lólódì ẹnì kankan. Mo kí yín dáadáa, mo kí yín tẹ̀ṣọ́, mo sì kí yín tológun náà. Gbogbo ẹ̀yin àgbààgbà tí ń bẹ l'Àgọ́-Ṣàṣà, ẹ̀yin lè bá ṣe bó ti yẹ kẹ́ ẹ ṣe o, ó lè bá rí bó ti yẹ kó rí. Nígbà tí mo ṣètò ńgbà náà lọ́hùn-ún, mo gba ọ̀pọ̀lọpọ̀ informations àti tó rọ́ǹgì àti tó ráìtì. Kódà mo fẹ́ lè sọ pé ọmọ Àgọ́-Ṣàṣà tí mo fojú rí yàtọ̀ sáwọn tí mo sọ pé wọ́n ń bẹ lápá ọ̀dọ̀ stúdíò mi ní Benin Republic tí mo kàn máa ń rí tí wọ́n máa ń kọjá tí wọ́n máa ń ná ọmọ Àgọ́-Ṣàṣà láwọn. Lẹ́yìn wọn ò rọ́mọ Àgọ́-Ṣàṣà kan rí bí bá a ṣe ń sọ̀rọ̀ yìí.
gbogbo àwọn bàbá tí mo bá sọ̀rọ̀ wọn ò jẹ́ n rí àwọn, wọ́n máa ń sá fún mi ni. Kìí ṣe ti pé bóyá mo fẹ́ ṣe nǹkan kan fún wọn o, n ò mọ̀ dí o, wọ́n sì ń pé ọ̀pọ̀lọpọ̀ wọn ò fẹ́ rí mi. Kò séwu, ẹni tí ó bá ti fẹ́ rí mi èmi náà ò fẹ́ rónítọ̀hún. Bóyá b'Olódùmarè ti pé ó rí nu. Àmọ́ o, a ṣòótọ́ ọ̀rọ̀, òótọ́ ọ̀rọ̀ ò ní ní a mọ́ sọ̀hún, òótọ́ ọ̀rọ̀ sì ní ọmọ ìyá àsọkúsọ ni o. Bó bá dákò lórí ọ̀rọ̀ tolóṣèlú bẹ́ẹ̀ bá ní á dá sí, ọ̀rọ̀ yìí náà ni ó padà farahàn bóyá á dá sí àbá ní dá sí. Torí lórí ọ̀rọ̀ tí kílùú lè tùbà kó lè tùṣẹ, lórí ọ̀rọ̀ Lápèrè Ọlọ́ba yìí tèmi ń sọ lọ́wọ́ yìí, ó ṣeé ṣe kó jẹ́ pé bó bá tó àkókò tó jẹ́ pé ó yẹ kémi rí pé nǹkan yìí yẹ kán ti gbé e lẹ̀, kán ti ṣàdúrà fún ìlú kílùú ó ti lè tùbà kó lè tùṣẹ. Tí ó bá ṣeé ṣe, àwọn nǹkan tí ó yẹ kí n máa ná bẹ́ẹ̀ ó ṣeé ṣe kí n máa ná bẹ́ẹ̀ tí ó sì ní pẹ́, kódà kò ní jujọ́ méjì sígbà tá a wà yìí lọ. Ní tí ń ṣẹlẹ̀ ní Àgọ́ṣàṣá, torí bá a bá ti dé nù ìlú kan tí adìyẹ mi ti káṣẹ̀ kan rọ̀ báyìí tó ti wò rere yéé, tó wá wò pé ìlú ti wà òkè, tó ti ṣe wọ̀, tí mo wá gbẹ́sẹ̀ kejì kalẹ̀ tí mo wọnú ìlú ọ̀hún tán, tí mo ṣàwọn iṣẹ́ ìwádìí kan, n ò nílò láti ṣiṣẹ́ ìwádìí pọ̀ lórí Àgọ́ṣàṣá torí kò lè ná mi lóògùn kankan. Gbogbo nǹkan wọn ti ń bẹ lọ́wọ́ mi tẹ́lẹ̀. Ṣé ẹ gbàgbé pé mo sọ fún yín pé n ò dáko òòṣà, n ò tún ní dáko òòṣà kankan nínú ètò yìí, n ò ní dáko nǹkan kan nínú ètò yìí. Mo sọ fún yín nínú ètò tí mo ṣe gbẹ̀yìn pé ọtún ní bá a ti pè nílẹ̀ Yorùbá. Èmi náà ìṣọmọdé àgbékọ́rùn lóko, àmọ́ ọmọdé sì ni mí. Àmọ́ níbi táwa náà ti rìn dé, béèyàn bá néèyàn fèèyàn mímọ̀ sọ̀rọ̀, èèyàn sì tún f'Olódùmarè ọba ṣe gbẹ́kẹ̀lé, ṣe alátìlẹ́yìn. Ó yẹ kẹ́ ẹ mọ̀ pọ̀ tí níbi tọ́ọ̀nù náà ti rìn dé. Adìẹ ti dáyé pẹ́ orí ẹ̀ ní ọ̀kan tó bí, n ò gbéraga, n ò sì gbéraga, n ò ní nǹkan kan, ọmọdé ni mí. Ẹ̀yin àgbààgbà náà tẹ́ ń fẹ́ tèmi, tẹ́ ń gba tèmi, tẹ́ ẹ mú mi bí ọmọ, ẹ̀ ní lajú yín lẹ̀ kí nǹkan kan ó ṣe mí. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín lẹ́ẹ̀kan sí. Àmọ́ lórí ọ̀rọ̀ Àgọ́ṣàṣá yìí, ẹ jẹ́ n sọ fún yín o, àwa ò gbẹ́nu lé, a sì yanjú ẹ̀, tó rọ́pọ̀lọpọ̀ ni ó padà bá wa dá sí nílẹ̀ Yorùbá. Ọ̀pọ̀lọpọ̀ lọ́balọ́ba ládéládé ni ó padà dá sí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn bloggers, àwọn journalists lóríṣiríṣi tẹnu wọn mú ju abẹ lọ, tẹnu wọn tún mú ju tiwa lọ, àwọn ò tún bá wa dá sí, wọn ò sì gbé síta. Wọ́n dá sí pẹ̀lú orúkọ ni. Torí ẹ mọ̀ jẹ́ ń tàn yín, lóòótọ́ ọmọ ń pòwe kan, gbogbo òwe tí ń bá pa nínú ètò yìí, ẹ dákun ẹ̀yin àgbààgbà ẹ forí jìn mí, torí pé ẹ̀yin lẹ sọ pé òwe lẹṣin ọ̀rọ̀, ọ̀rọ̀ náà sì lẹṣin òwe. Wọ́n ní ọ̀fọ̀n tọ́tọ̀ sí gbẹ̀gìrì ló mú oníkálukú kẹ́kọ̀ọ́ ẹ̀ lọ́wọ́. Ọ̀fọ̀n tọ̀ sí gbẹ̀gìrì ní ìlú Àgọ́ṣàṣá tí ń bẹ ní Ìpókíà local government, oníkálukú wá kẹ́kọ̀ọ́ ẹ̀ lọ́wọ́. Ẹ dákun ẹ̀kọ́ tẹ́ kó lọ́wọ́ ṣe ní jẹ mọ́ ni, bó ṣe sísan ẹ padà san náà ni. ń bọ̀ fún àtọ́tọ̀ sí gbẹ̀gìrì tí gbogbo yín kẹ́kọ̀ọ́ lọ́wọ́ ṣe mọ̀dé tẹ́ fi kó lọ́wọ́ ni. Ìbẹ́ ń wo ọ̀fọ̀n àtọ́tọ̀ sí gbẹ̀gìrì kẹ́ ẹ lè tètè wá kẹ́ ẹ fi ṣata, kọ́ lè jẹ́ pẹ́kọ́ tẹ́ kó lọ́wọ́ gangan ẹ̀ náà lẹ́ fi ṣe. Ọ̀rọ̀ tí mo sọ yìí ẹ ronú sí dáadáa, ẹ ronú sọ̀rọ̀ mi o. Ẹ̀yin ọmọ ìlú Àgọ́ṣàṣá pátápátá, ẹ̀yin bàbá ìlú, ẹ̀yin ọ̀gá ìlú, ẹ̀yin tapá kìíní àti tapá kejì. Lágọ́ṣàṣá ṣe ìgbàgbé nínú ìtàn Àgọ́ṣàṣá, igun mẹ́rin, ìdílé mẹ́rin tí ń jọba. Wọn ò ní lọ bẹ, mo ti sọ nínú ètò mi, wọn ò tí ì ní lọ bẹ rárá. Àmọ́ bó bá jẹ́ pé wọ́n padà lọ bẹ, wọ́n lọ bẹ o, kọ́rọ̀ ló lè níyanjú náà ni. Ẹ má fojú ọmọdé wò mí o, ẹ dákun. Lóòótọ́ ọmọdé ni mí, ṣùgbọ́n kò sẹ́ni tó Olódùmarè ọba ò lè ránṣẹ́. Olódùmarè ọba rán mi nu, ó sì rán mi sílùú yín náà nu ni. Ẹ gbà bẹ́ẹ̀, mo mọ̀ pé pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ni tá a fọ̀pá lù, yóò tàbá alẹ́, yóò tàbá roko. Bí n bá sọ̀rọ̀, yóò favour àwọn apá kan, kò ní favour àwọn apá kan. Inú àwọn apá kan ó dùn, inú àwọn apá kan ò ní dùn.
ẹ bá ń ṣe rere kó múra sí ìyẹn tí bá sì ń ṣèkà kó tẹra mọ́ àtòrí àtìkà ẹyọkan ní sọnù nígbẹ̀yìn. Àtàpá kìíní àtàpá kejì ká finú lunú ká fi kùn lukùn ló dá. Àwọn àgbààgbà méjì kan bẹ tí mo mọ̀ dákọ nílùú Àgọ́ Ṣàṣà, wọ́n sì padà mọ̀ dákọ wọn náà ni. Alhaji Fatai Ajibọlá àti bàbá Akeem Adigun Sokopao, àwọn méjèèjì tí mo sì lè pè ní olórí ìlú yìí nù, tó jẹ́ pé wọ́n lè jọ layash together, wọ́n lè jọ finú lunú, wọ́n ó jọ fi kùn lukùn nílùú Àgọ́ Ṣàṣà ó fi rójú tí ó fi ráyè. Kì í sọ̀rọ̀ ẹlòmíì, èyí kan ọlọ́run ẹ̀ púpọ̀. Ẹ má jẹ́ ń gbàgbé àwọn ètò mi tí mo ti ṣe sẹ́yìn nígbà kan, ọ̀pọ̀lọpọ̀ ń bẹ tí wọ́n padà tún ṣe o. Tẹ́ ẹ bá gbàgbé, láwọn ètò kan tí mo ṣe lórí àwọn agbófinró, mo ṣàwọn ètò lórí àwọn àmọ̀tẹ́kùn, mo ṣàwọn ètò lórí àwọn so safe corps, mo ṣàwọn ètò lórí àwọn DSS lóríṣiríṣi. N ò ní sọjọ́ àárín lọ, àmọ́ gbogbo ọ̀pọ̀lọpọ̀ ètò tí mo ṣe pátápátá ó ṣeé ṣe kó jẹ́ pé wọ́n padà ṣètò mí, ṣùgbọ́n kì í ṣe inú ètò lọ́balọ́ba lórí àpèrè. Kẹ́ ẹ lè mọ̀ pé ètò mi ṣì pọ̀ lórí ọ̀rọ̀ Àgọ́ Ṣàṣà, ó sì láwọn tí mo fẹ́ mú jáde. Bọ́rọ̀ ti lọ́balọ́ba lórí àpèrè yìí ò bá yanjú lásìkò tó yẹ kó yanjú nínú ọ̀sẹ̀ tá a wà yìí, wọ́n padà wá táwọn ètò kan ṣe. Ọ̀pọ̀lọpọ̀ information mo gbà tí mo ti ṣètò lórí ẹ̀, gbogbo information ló sì ti ń bẹ lọ́wọ́ mi pátápátá ká fàṣà. Ẹ ń bá wa sọ pé èmi Àdìtú Olódùmarè jẹ́ èèyàn burúkú, ìṣìnláwà mọ̀ bó bá ṣe ń lọ. Bẹ́ẹ̀ ni, ṣé ìgbàgbé, ẹ mọ̀ jà tí lọ bẹ̀rùn tó gbogbo ẹ̀yin olólùfẹ́ mi nílé lóko àti lẹ́yìn odi. Lórí ọ̀rọ̀ lọ́balọ́ba yìí nínú ìlú nílẹ̀ Yorùbá, káàárọ̀ àjíbí ká mọ̀ tún máa ṣàtúnwí asán. Bí ìlú bá ń dàrú, bí nǹkan ò bá lọ bó ti yẹ kó lọ, ṣe mọ̀ pé wọ́n béèrè sí, bí wọ́n bá sì ti béèrè sí, wọ́n ó rí nǹkan tí bá ń ṣẹlẹ̀, wọ́n ó sì ṣe. Ẹ má jẹ́ ń tàn yín ní nǹkan tí èmi Àdìtú Olódùmarè tí mo bá nílùú Àgọ́ Ṣàṣà. Àgọ́ Ṣàṣà ń rójú ń ráyè báyìí, kò sí wàhálà, kò sí dààmú, gbọ́n mi sí omi ò tó ò sí, ìlú sì ń túbà, yín sì ń túṣẹ́. Àmọ́ àwọn nǹkan kan ń bẹ tó yẹ kí wọ́n ti máa ṣe nínú ìlú Àgọ́ Ṣàṣà tí wọn ò ṣe o. Ṣé ìgbàgbé inú ètò mi lánàá mo sọ̀rọ̀ kan pé ẹnìkan fò sánlẹ̀ ó kú ọ̀dọ́ ni, àní rírú ẹ̀ mọ́ láṣẹ Èdùmàrè. Gbogbo ohun tó sì ṣẹlẹ̀ sẹ́yìn lọ lórí ọ̀rọ̀ Amósùnà Fíù tí mo mọ̀ dákọ, ẹ má jẹ́ ń tàn yín, òótọ́ ẹni tí ó kú, kò sẹ́ni tó lè sọ pé kò dùn òun, kò séèyàn tó lè sọ pé ò dùn òun. Àmọ́ láàrin ìlú a dúpẹ́ pé ó jù bẹ́ẹ̀ lọ, nítorí pé ẹ wo Ògúnfẹ̀ àti Mọdákẹ́kẹ́, bí nǹkan kan ló fà á. Ibẹ̀ lèmi wà ńgbà náà ní 1998 tí Ògúnfẹ̀ àti Mọdákẹ́kẹ́ tó gbóná girigiri. Ẹ mọye èèyàn tó kú, àwọn ò ní rẹ́kọ̀dù èèyàn tó kú. Èèyàn tó kú tẹ́ bá sọ pé ó lé ní 1000, wọn ò já Yorùbá. Lẹ́yìn ìgbà tí ogun lọ tán ni wọ́n lọ rèé máa kó egungun àwọn èèyàn. Bí bá a sì ṣe ń sọ̀rọ̀ yìí, àìmọye àwọn agbègbè àdúgbò gidi tó jẹ́ pé ìmọ̀ kún fọ́fọ́ ńgbà náà lọ́hùn, tó jẹ́ pé bí bá a sì ṣe ń sọ̀rọ̀ yìí, igbó igi ńláńlá ti wù ń bẹ̀, kò jádùúgbò mọ́. Ilé ti wó mọ́lẹ̀, páànù agídí lẹ́ fi máa rí páànù pé wọ́n kọ́lé síbí rí láti 1998 dé sí wọn ò tún ṣe o. Ilé mi ẹ̀yìn lásán ni wọ́n fi jó. Bí wọ́n bá ti jó tán báyìí, ilé náà kò séèyàn kankan tó tún lè gbélé náà dìde mọ́ títí ayérayé. Ọ̀pọ̀lọpọ̀ ìlú ní bẹ́ńbẹ́ ńlẹ̀ Yorùbá tó jẹ́ pé ó ti dìgbò ogun, wọn ti jagun bẹ̀. Ẹ dákun, kí wá ló ṣẹlẹ̀ lágọ̀ọ́ Ṣàṣà? Mélòó ni tàgọ́ Ṣàṣà tí ó wá lè parí mọ́? Táwa kan wá sọ pé a wà mú nǹkan tó jẹ́ wípé ó yẹ kó máa di nǹkan ọrọ̀ ajé. Ṣé mọ̀ pé kò sí ìlú kan tó ń bẹ tó jẹ́ pé kò sí ajé níbẹ̀? Ọ̀nà àwọn nǹkan tí máa ń májé wá sílùú. Ẹlòmíì àwọn ọlọ́ṣun Ọ̀ṣun ni tí wọ́n tán gbọ́kànlé. Ẹlòmíì Egúngún ni. Àwọn lọ́bàtálá, ọbàtá àṣà, ọba takuntakun lóde ìrànjẹ́ èèpà òrìṣà ojúbà o. Oríṣiríṣi ní ń bẹ, oríṣiríṣi òòṣà ní sì ń bẹ tó jẹ́ pé wọ́n fi ń tukọ̀ ìlú tí ìlú fi ń rojú, tí fi ń ráyè. Àmọ́ ńgbà tèmi Àdìtú Olódùmarè tí mo gbẹ́sẹ̀ mi gàṣà sínú Àgọ́ Ṣàṣà,
mo wá rí i pé àwọn nǹkan tí wọ́n ti sọ fún mi rí ńgbà kan tí mo sì ti gbọ́ lẹ́nu àwọn èèyàn kan ṣáwọn nǹkan yìí wá ni wọ́n ó sì ṣe bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ o. Ẹ má túlù, ẹ dákun, ẹ̀bẹ̀ lèmi ń bẹ̀ lásìkò yìí o. Èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè, ẹ má tú ìlú. Ẹ̀yin lè rò pé kábíyèsí lẹ fẹ́ túlù lé lórí, ẹ lè rò pé bàbá olówó kan lẹ fẹ́ tú ìlú lé lórí, ẹ lè rò pé àwọn ìránṣẹ́ bàbá olówó kan tẹ́jọ ní kanta lẹ fẹ́ túlù mọ́ lórí. Ara yín gangan lẹ fẹ́ túlù mọ́ lórí. Wàláì tàláì súnmọ́ bí láì làsílà áwà, ẹ fẹ́ túlù mọ́ àwọn àrọ́mọdọ́mọ yín tí wọn ò tí ì délé ayé, ẹ fẹ́ tú mọ́ wọn lórí ni. Ẹ má wàá jẹ́ ń tàn yín. Bẹ́ẹ̀ bá wá sọ pé ẹ lágbára kan lórí nǹkan kan tí jẹ́ pé ẹ lè fi dà lúrú, bẹ́ẹ̀ bá ṣe ẹ rántí pé èèyàn máa ń propose ni, Olódùmarè ọba ní máa ń dispose. Bẹ́ẹ̀ ni èèyàn ní ó sọ tiẹ̀, Olódùmarè ọba ní ó padà wá fàṣẹ sí pé bí ó ṣe rí leléyìí. Àwa ń sọ tiwa ní o, ṣáwa tá a mọlẹ̀ tí ó mọ̀ọ́lá. Ẹ̀yin mo sọ kinní kan mo ní lórí ọ̀rọ̀ Àgbọ́ṣàṣà. Páńṣá òfura páńṣá jáná, àjà òfura àjà jìn. Ẹni bá sọ pé òun sá kúrò láàrin ìlú lásìkò tá a wà yìí, òun bẹ̀rù nǹkan kan, ẹ má jẹ́ ń tàn yín, ẹ fura sírú onítọ̀hún. Àwọn tí ò fẹ́ kí ìlú ó tùbà kó tùṣẹ́ ni, àwọn tí ò fẹ́ kí ìlú ó rójú kó ráàyè nu. Bẹ́ẹ̀ ni kò sí nǹkan kan mọ́ l'Àgbọ́ṣàṣà, kò sí wàhálà, kò sí dààmú, wọn ọ̀wẹ́ nìkan. Ẹni tó ẹ bá rí tí wọ́n bá sọ pé ẹ̀rù ń bà láti wálé, ọlẹ́bọ lẹ́rù ni. Ó wà láàrin àwọn tó jẹ́ pé ó gbé nǹkan mèremère ìlú sá lọ, ibi tí wọ́n padà yanjú ọ̀rọ̀ náà sínú. Nǹkan ìlú tí ìlú fi ń sọ̀rọ̀ ajé téèyàn gbé sá lọ, ṣe ló dàbí kí wọ́n gbé báwọn ìbò aláwọ̀ funfun gbà náà bí wọ́n ṣe wá ń gbé àwọn egúngún wa tí wọ́n ń gbé sá lọ. Ṣé ẹ mọ̀ pé béèyàn bá gbé ère eégún kan nínú ilé tó jí gbé tó lọ, eégún ó padà lu onítọ̀hún pa lójú oorun ni. Egúngún ẹ̀yin ọ̀jẹ̀ mọ́júbà yín o. Béèyàn bá jí gbé, kódà báwọn ọlọ́jẹ̀ gan bá mọ̀, wọ́n tún fọwọ́ òfin gbé. Ìní tí ń bẹ ńlẹ̀ yìí, ẹ dákun, apá kẹrin tí mò ń ṣe yìí ọ̀nà dàbí wọ́nì ni. Torí mi àdìtú Olódùmarè apá karùn-ún tí wọ́n bá ṣe báyìí, ẹ wò mí kẹ́ tún mi wò, wọn ìṣọ̀dàlẹ̀ o. Àmọ́ tí wọ́n ó ṣe tìlú yìí ó fi rójú, tí ó fi ráàyè, tèmi ó fi lè move on síbòmíì, tí wọ́n fi parí iṣẹ́ tó Olódùmarè ọba rán mi sí Àgbọ́ṣàṣà, tí wọ́n fi lè lọ síbòmíì, òun ni wọ́n ṣe lásìkò. Nínú ètò mi tí ń bọ̀ tí wọ́n ṣe yìí, mo sọ fún yín pé wọ́n mọ̀ pé rẹ́gísítà ni lágbájá àti lágbájá, lágbájá ọmọ lágbájá, tàmẹ̀dù ọmọ tàmẹ̀dù. Ẹ dákun tó bá yẹ kẹ́ ẹ ṣe, mọ̀ ń bẹ̀ yìí ni. Ẹ ṣé o. Ẹ ṣàdúrà fún ìlú Àgbọ́ṣàṣà kí ìlú ó tùbà kó tùṣẹ́. Ẹ̀yin ẹjọ́ làyáàṣì tùgẹ́dà, ẹjọ́ finú lunú kẹjọ fi kùn lukùn. Ọ̀rọ̀ Àgbọ́ṣàṣà tí ń bẹ ńlẹ̀ yìí, ọ̀rọ̀ tó simple ni, ìbí kó lè dá náà ni. Ẹ dákun nílẹ̀ Yorùbá káàrọ̀ àjíbí. Ẹ̀yin àtayébáyé ńlọ ti wà kí èèyàn méjì kí wọ́n dupò ọba. Àti há àti bí gbogbo wa la mọ̀ bí ti lé Olúyọ̀lé nìbàdàn bó ṣe jẹ́. Tó tiẹ̀ jẹ́ pé tiwọn wọ́n máa ń tó ni, bí wọ́n ṣe ètò ṣẹ̀ mọ̀ pọ́ tún padà fẹ́ di wàhálà, ó sì lọ́nà tí wọ́n gbà yanjú ẹ̀. Ìjọba náà ń lọ padà gbé ọ̀pá àṣẹ lọ padà gbé fún wọn. A mọ̀ pé látijọ́ gómìnà, látijọ́ kábíyèsí ìní number 1. Ní táwa ṣe ń kígbe Yorùbá nation nú, tá a sì mọ̀ pé Olódùmarè ọba ti fi lé wa lọ́wọ́. Àwa ò sì lòdì sí ẹnikẹ́ni o, nítorí pé self determination ni. Ní tá a sì béèrè fún, Olódùmarè ọba ti fi lé wa lọ́wọ́. Mojúbọ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà, ẹni tí wọ́n tì bó ti ń tira ìṣojú ọ̀nà owó baba dámì ìmìrìkì oníbìkan agbámú bàbá o, mojúbà yín o. Torí màlẹ́kà tó Olódùmarè ọba ránṣẹ́ wa ńlẹ̀ Yorùbá nù. Bàbá tèmi ni wọ́n, bàbá mi ni wọ́n. Ọkàn mi balẹ̀ pé n bá ti wẹ̀yìn mi báyìí tí mo rí wọn, inú mi á máa dùn.
bàbá mi ọ̀gá mi Koiki Media àwọ̀ ọ̀tún lóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà bí bàbá ò bá polóyè Koiki Media wọ́n sọ pé a great white lion white lion white lion white lion tí ò lè sọ̀rọ̀ sọ white lion tí ò lè ṣiṣẹ́ nílé ayé ẹ̀ ń bá ní ti white lion bò ní ẹ̀bùrà ti bọ́ láṣọ kò mọ̀ ní o Ọláyọmí Koiki wọn ò tí ì ríṣẹ́ nílé epo. Gbogbo ẹ̀yin bàbá bàbá ìyá ìyá ní Yorùbá nation mo kí gbogbo yín o ẹ̀jẹ̀ ọ̀dàlẹ̀ látẹ̀délẹ̀ lérí. Yorùbá nation ti wá láti wá stay ni o bẹ́ẹ̀ ni àmọ́ lásìkò tá a wà yìí lórí ọwọ́ tá a wà yìí o ẹ mọ́ jẹ́ ń tàn yín Yorùbá ó sì gbọ̀tún yóò sì gbà láfíà Yorùbá tiẹ̀ ti gbà láfíà ni o bẹ́ẹ̀ ni ilẹ̀ Yorùbá ńlá ṣe ń sọ̀rọ̀ lọ́balọ́ba ládéládé ó ti kan àgọ́ ṣàṣà gbogbo ohun tó bá yẹ kẹ́ ẹ dá padà sílùú àgọ́ ṣàṣà tágọ́ ṣàṣà ó fi rójú tí ó fi ráyè dápẹ́ mọ́jọ ojújọ́ méjì lọ sínú ọ̀sẹ̀ tá a wà yìí èmi ò pàṣẹ o kó tó di pé àwọn tí ò yẹ kí wọ́n mọ̀ dá sí ọmọ dá sí kó tó di pé wọ́n mọ̀ fi kọrin wọ́n sì mọ̀ fowókọ yín kọrin kiri àgbáyé pátápátá pé àwọn alágbájá báyìí jí òòṣà gbé àwọn tàmẹ̀dó jí nǹkan báyìí gbé ẹ má ní ògbẹ́nu mi kò gbẹ́nu mi lóòótọ́ ọmọdé ni mí àmọ́ ẹ má jẹ́ ń tàn yín ìgbà kan ń lọ ìgbà kan ń bọ̀ ní ẹnìkan olóyè ayé gbó àsìkò tí yín rèé àsìkò àwọn kan ń bọ̀ àwọn kan ti lọ lánàá yóò wà nù tàn pé ẹ̀yin lẹ gbé nǹkan tí wọ́n fi ń sọ̀rọ̀ lù lọ èmi kàn ń pè lóòṣà ni n ò ṣáà dáko òòṣà kankan n ì sì mọ òòṣà kankan àmọ́ ẹ má jẹ́ ń tàn yín ní tí wọ́n bá fi ń sọ̀rọ̀ lù òòṣà náà nù kódà bó bá jẹ́ òkúta méjì ni wọ́n kó papọ̀ báyìí tí wọ́n fi ń lura wọn tó jẹ́ pé ẹni tí ìlú fi ń tùbà tí fi ń tù sẹ́nu ẹ bá jí òkúta ẹyọ kan lọ́nbẹ̀ lásán gbogbo ayé ní ọ̀gbọ̀n ìjọba gan wọ́n fòfin gbé lásìkò tá a wà yìí gbogbo wọn ló sì lò kọ pátápátá káfàṣà ẹ dákun mò ń bẹ̀ yín ni gbogbo ẹ̀yin àgbààgbà ìlú àtàpá kìíní àtàpá kejì ẹ mú nǹkan tó yẹ kẹ́ ẹ fi ṣàdúrà fún ìlú ẹ fi ṣàdúrà fún ìlú gbogbo àwọn nǹkan tó kù nípa ọ̀rọ̀ pé ìjà dé wàhálà ṣẹlẹ̀ wọ́n pààyàn wọ́n sunlé èyún kì í sọ̀rọ̀ yún là ń sọ báyìí kì í ṣètò ẹ̀ là ń ṣe ètò lọ́ba lórí àpèrè là ń ṣe kí ìlú ó sì rojú kó lè ráyè kágọ̀ ṣàṣà ó túbà kágọ̀ ṣàṣà ó túṣẹ òun lèmi àdìtú Olódùmarè sọ̀rọ̀ fún apá kẹrin rẹ̀ apá karùn-ún mò ń bọ̀ wọ́n wàá kó àwòrán síta wọ́n ó sì fi àwọn nǹkan kan náà síta gbogbo ayé ọ̀wà máa gbé pépà ó gbé oríṣiríṣi nǹkan ó gbé bẹ́ẹ̀ náà ni ó ṣe rí mo kí gbogbo yín lẹ́ẹ̀kan sí ẹ kò bílédùn àti pé orí o.